Wahia bokia o Edo. Wahia bokia o. Wahia bokia. Edo wahia bokia o. Wahia bokia o. Ibota ogedu ayena. Bota ogedu ayena. Hewaga muhia tota o. Ati baba ti ye ni na tota o. Na do ri bota ogedu. Wagia nehu na ya sunwe o. Nanya ma sanobo ama. Ma pon won ye de no gbe dan lori ni ma. Rese salobo ama. Ma we si koko zebe du ebo. Ni ma do te negbe ma. Ni ma do evi no kan negbe ma. Even ma ga we na ge la marion. Ni ma ya yin bagbon. Na ya we si do sikoda o. La horde de baba o. Ebo di ma ye Nigeria. Ọ̀kọ̀ọ̀kan ìrìnà oríṣi òdùnbọ̀ tọ́rí mú ha láwọ́ owó sàlóbọ̀ aníláwà dómi máa fa òbé mi dàn dómi ẹ̀dó fa òbé mi dàn láwọ́ ẹ̀gì kó lábọ̀ wọn láwọ́ ẹ̀gì àgbọ̀n bí máa kí o kí ẹ̀ ọwọ́ ẹ̀ máa kí o ní yóò bọ̀ mọ́ fi àgbẹ̀ wọn mi máa fa ìmọ̀nà gbẹlẹ́bò rẹ̀ gbó kèbò dúgbò ròdẹ́zẹ̀ láwọ́ ẹ̀gì ayé lábọ̀ wọn yóò bọ̀ bá o mi máa fa màná ẹ̀rọ ní Jésù Kristi ní òwò ẹ̀ ìṣẹ́ wàhíà bẹ́ẹ̀ dẹ̀ náà ìtọ́ ẹ̀dọ́ yà fẹ́fẹ́fẹ́ ẹ̀dọ́ ní rówó akẹ́wẹ́ ẹ̀dọ́ ní rísì wà bó kí á o ẹ̀rẹ́ ìbòtà ọ̀rẹ́ do ẹ̀ ayé náà ìbòtà ọ̀rẹ́ ẹ̀ náà ẹni nẹ́dọ̀hé ìbòtà ọ̀rẹ́ ẹ̀ náà ẹni nẹ́dọ̀hé ẹ̀ mà yàn gbẹ́n ìvànìbùn sẹ́tì gbẹ̀ní ẹ̀dọ́rí hàn yàn àgbọ̀n yàn gbọ̀n sí ọ̀kẹ́ kéde màrá wọ̀ ẹ̀ bẹ́ẹ̀ màrá gbọ̀n kọ́ àwẹ̀ dọ́lọ́ yìí nàwẹ̀ gbọ̀n sí ẹni nẹ́dọ̀hé àbókè ọ̀wọ̀ ahwẹ̀ nẹ́dọ̀dọ̀ là ní kéré àràdù ikọ̀ gbàkà ọ̀rẹ́ do gbogbo wo tagun hia nàti Edo International Congress ọgbàkà ọ̀rẹ́ do ọgbogbo wo tagun hia okùn ha nàdùọ́ o okùn nà aládùọ́ náà okùn nà aládùọ́ náà wúlábà ẹ̀ nàkí o agbẹ́nà ọ̀rẹ́ ẹ̀ nàkí dẹ́gẹ̀ ọgọ́kùn nà aládùọ́ àwẹ̀ ìtìọ́ náà ìtìọ́ náà báyìí wẹ́gbà arókùn ni ẹ̀rẹ̀ náà ayàdùọ́ náà ọgẹ́ nẹ́ wẹ́ ọgá àdísàgbọ̀n ọgọ́ wọ̀ ọ̀bẹ̀ Nàìjíríà ọgọ́ wọ̀ bákútà ọgẹ́ nẹ́ àdísàgbọ̀n ọgọ́ wọ̀ ọ̀bẹ̀ Nàìjíríà àsọ̀nà ò bọ́gẹ́ Nàìjíríà wọ̀lá Edo hìá níwá wàá dé dandan tọ́rẹ́ do ẹ̀dínákwẹ̀ ẹ̀dùdọ̀ àníkiri náà o àti wáyé afẹ́fẹ́fẹ́ wàgbọ́n yóò tọ́ o ní má do tọ́rẹ́ do
ebi no kan be wo te bo wa Nigeria we gbegbe o mama o na wo dodu ma mu wa ga o akọ no ayogo wo be Nigeria ba son agoge ne ba desagbon wa be wa o ni mahia ta na o eni na dohe ni baba we ni yeye hu we eni baba to boy ni makonie ma we agbon se uri ukeke agege o uri ukeke agege o ron ya gbon o wo agbon na gbon se ita ma won gbon se du ma we gbon se iwe ta ma we la gbon he nu me ke na dolaji ma ya fe no ara be gbon o ma de fio abe geyo o ge mara mi o ise dogba ma ki egbopa ma ki o ise umegbe a egege o ure ari e ladian o ure ari e ladian o no ka o no ka o imadan mi yi wa da ho we na ya ta he o nu me ke na gbon be yo be ta he na imadan mi yi gbon o gbon abe sobo ye gbe gbon o nu mo la dian o gbon ya go na ka gbon ifun eva ka ma ri yo ifun eva imadan mi yi wa gbon wo te la dian ni daga o imadan mi yi yo ni ka ima yu yogbon mo yu yogbon ma mu yogbon yo to imadan mi yi are bai gbon la jan yan bo yo ka gbon yi tina agege gbon ka we gbon ta porio no saka o ka gbon ese porio gege age ha mo gbon mo re di ke be gbon he ni daga ena dun be gbon wo o ni daga imadan mi yi Clement obiyan do gbon wo o imadan mi yi aino abami na gbon o goyin amami obiyan no gbon o eni na imadan mi yi amami oya ma amami ona obiyan do no gbon imadan mi yi goyin oban okin o gone wa ni kawe bore London wa bokin o eni edowe na gbon imadan yi no saka ogbon o no saka imadan yi ogbe no saka o sa ogbe we no gbon he na gbon he imadan yi imi a di oni VEGE imadan yi no saka osa ogbon se edo no re bo yan be gbon o we gbese wa pobo ni aiva o wa fi le popo yo yan aiva ni gbe o wa ma o wa we se wa ma ye ko medo okay no isa gbe edowa dagbon ní kẹ̀dẹ́bí gbọ́n ṣe Rufus olíyà ọba kúkiri náà sọ ẹgbẹ́ ẹ̀dọ́wọ̀n dàgbọ̀n wà gẹ́gẹ́ agbọ́n ọ̀pẹ́ ẹgbẹ́ òbúwọ̀ ẹ̀dọ́wọ̀n dàgbọ̀n ẹ̀dọ́wọ̀ ẹ̀dọ́wọ̀n dàgbọ̀n ọ̀rẹ́ wẹ́rẹ̀ rí ọwọ́ ẹ̀ mẹ́rẹ̀ rí ọgí mẹ́ta lọ́gọ́ rí ọgẹ́ ẹ̀dọ́wọ̀n dàgbọ̀n ènìyàn o Christabel mọ́tẹ́lẹ̀ gbọ́n ute gbọ́n so rere agbọ́n kóyọ̀ wàkó hàn òwòdọ̀ bí agbọ́n ẹ̀dọ́wọ̀n dàgbọ̀n ọ̀kín o ẹ̀dọ́wọ̀n dàgbọ̀n
Tina Osas, my bon na. Wa given. Among that, Ogwebo, Christabel. Dama Dagbon, Okian, a mammy no bed. Okian, a popo, Wafi, a popo. Dama Dagbon, Oko, dinner white and dinner. A mammy no bone. Don't Dagbon, where you were made your man. Don't Dagbon, Ayaka. Dama Dagbon, going. Okian. Oh, what the hell? I'm be the number one. Oh, going, gone. All right, going. Dama Dagbon. D-R-V-R-N-D-R-B-O-N. Dama Dagbon. No Sakayosa. Dama Dagbon. Ogbe. No Sakayosa. Ogbe. Why yes, why not Passadio? Christabel. Oh, Bakukiri. Gay. Bakukiri. Okoduwa, we bande, Gaggo. Dama Dagbon. D-R-V-R-N-D-R-B-O-N. Dama Dagbon. Akpobone no Sakayosa ogbe akpobone kwa wa ma o Sakayosa magie kwemu edo no iso egbe Christabel we si o dan gbe doloye no iso egbe I deno bakwe. Okay, nika da bi ugbon so, marere gbon, wa arere gbon oko. I deno bakwe. Igba ha eta na o. I deno bakwe. Ano anyimi. No, anyimie, anyimie. Anyimie, webo. Anyimie. Yo, olia, gege olia. Aye, den non bakwe. Oko? Amami no nyimie. Okian o. Da going, okian o. Aye, den non bakwe. Oko, eni edono. Wọ́n yín lọ́gọ́ ẹ̀. Yes. Àrẹ̀bàyí. John ọ̀bọ̀n gbọ́nwọ́ o. Aye, den non bakwe. Ọ̀kíán o. Ọmọ mi nọ yẹn. Ẹ̀dọ́ nàrà ẹ̀bùrẹ́bù London ọ̀bùdọ̀. Èmi pa ya baku Edonore London. Baku aye deno baku e ma be na yata. Aye deno baku e. Iwa nu na baku aye. Aye mo yi. Abi okian o. Abokian. Okay. Abeki. Okay, no Sakayosa. Aye, no bakwe. Obey. Constance Osayawe. Baku. Christabel. Obey. Christabel. Mambe kekere no fu Christabel. No sa. Sakbe. No Sakayosa ogbe. Going. Aye, de no bakwe. Aye, de no bakwe. Aye, ri eni, di eni, o
Nusaka ogbe akpobone ogbe o Christabel una ye baku kiri ayen no ayen den baku akwa bi ba be don gbe edani ayaka ayen be don ha ye baku ri ni di ni o bi a ki u ayen den baku Wakobo yo Saka yo sa gbe. Wakobone. All right. Don't say gbe. Anya ye ma gbon. Divine Breeze. Anya ye ma gbon. Agbonu gbon ye do gbon. Agege o ko yo bokian o Divine Breeze. Obokian. Anya ye ma gbon. He na ta o. Anya ye ma gbon. Oh, get. Oh, agigmoy. Oh, agogo atu. Anya ye magbon. Don't you like? No saka yo sa. Anya de na gbakwe. Oh, wa ma o saka yo. Oh, why? Anya de na gbakwe but insurance. I want to know. I ain't done backward. Able to insurance. But I will tell you, I have a debut. Insurance, man, do it. I have a debut. Okay. I know you have more. You know, a developer of what you know. Okay. Koyo, developer. Ri yemi nukma o eri no ru bi oni do eborikin eri na we eri ono na we eri yu tuto na bute aro no we dori ba ni ogebo ni ki o ogbon Divine Breeze anya ye magbon obaku kire Constance o sayawe Anya ye magbon we ye evion pake kan baku wa ya baku Christabel Constance Osayawe Christabel anya ye we emi via baku you Divine Breeze evion pa baku okian o Akia o gayo. Akia o gone. Gayo. Wahia gayo jagya. Anya ye magbon. Mami. Ai yi ani wi ani bi oni. Anya ye magbon. Oh. Christabel. Daga ko na bako. Anya je. Mana do gben je. Daga ora. Okay. Wakobo yodi o. Ìwé na do mu wore na ri ni manogbon se. Ya mu wore na ri ni manogbon se. We be gbon se no make sense wo bo anya ye magbon anya na gbakwe ebi agbon na anya yo we ya wa gbe oh anya yo aya ka o wọ́n sọ pé ori aki ajeje oyo pin e logo o ori aki aribai gege no ori aki u dan he na ata he ori aki ho abami no ya mo la jan o going ha okan o ori aki yebo Divine Breeze okay magbora ni na ajaye magbora ni na ori aki yo amami bi ado no gbon ori aki o
Ho. Constance Osayawe, only one Agbarani, only Maitana, or Yaki, or Common. Not mention something, why you muladia? Oh, divine breeze. Or Yaki, oh, give me a pabaku, if your packet, we have baku, carbon, or Yaki. Ho, give me a pabaku. Oko, Edo, oh, Abia. Huh? Osayawe, my Debbie Weboy. All the Ike. Ho! The Venerable, the big one. Oh, the cockpa, the Venerable, or the cockpa. All the Ike. We have your papa back home. Who are you? We have your papa back who are. Yeah, who I want to know. We have your papa back who the big one here. Oko? Hanani, no Sakayosa. All the Ike. We have your papa back who. Kuwe ke ubire divine breed. Oh, abangba, iya, ode ke vient pas. Kuwe onusaka yo sa the same thing yo no. E vient pas ya baku. Ori aiki. Oh, ori aiki. Idage no gban divine breed. Wo me madage. Idage ori aiki. E gato Oriaki, oh, Nick Debris, Oriaki, oh, Oriaki, okay, Wagayo, gone. Gay, Tumu, Oriaki, Iki, Oriaiki, Oriaiki, the near donum, Oriaiki, Oyanica, Owane, our way, like baby, or the warrior, no ya, Kagevin imagine, no ya, Yaki, or ya, Iki, on able to vengeance. Oriaiki, you dagger. Oh, Constance Magbe, oh, Christabel Magbe, oh, Divine Breeze Magbe, oh, gay, oh, Riaiki, Udaga, Yagmo, oh, Riaiki, oh, Riaiki, oh, Kabok Bakoto, Divine Breeze, Kabok Bakoto, Rufus only at Bakoto. Okay, the Saka, Oto ìyàwó we the maso yagbon ari yagbon we the maso yagbon ni ya ma zedo ni se ori aiki iki ori aiki okay ori aiki e jato bongbon ugbon o divine praise daga o okay wa hia we se opobo ni buwa kwa okay oni gbera o Onigbera o no mi so egbe ya di aro bi adono agbon na o daho nekpen asiriuwa nekpen asiriuwa oh Henry Ogeriaki ureba udage wen my agmen Oriaki eban man by the way my Ogeriaki nekpa siriuwa oh oko nekpa siriuwa ya di aro bi edo no na okome Ekpopo wa file o John Basiki obokian dogbon na nekpe asiriuwa yo aba bi na gbon John wa ti gbon na me we ndo Kingsley idage bi no ta o we iya die ke na mendi na so mi ye o toto
dege wa gbanse mera owu ma si omi yo toto ayo ni bohion wa pa me we bo ma o divine praise nekpe asiriwa divine praise gba o ogba do saka yo sa nekpe asiriwa ogba o ya eva egbe na Kingsley nekpe asiriwa ogba Kingsley Salamita ogba Odion ehima dogbon yes divine praise ugba we da we him igu gba ikata na igba olia nekpe asiriwa ugba Christabel Christabel ye bi on pa baku if you pa o pi okay oh yes ugba divine praise ugba nekpe asiriwa nekpe asiriwa anu eva wa ya fe divine praise ke bo won pa onari eni eva ye wa obe ma be ri o do mari eni eva ye wa nekpe asiriwa o mari eni eva ye wa awa run da mama so de nebuti hafen ajita stress de ni eva ke no river wa be gbon pa o we gbon se nekpe siriwa wa be wa o bi edu divine praise ko bo de gbo o sa ogbo iyamu ko bo ne gbo o nekpe neke edebi gbogbo ne gbo o wa fi epopo yo ama hen epopo si iya wa fi le epopo yo abebi abe oge na o ma ti kaki no tan se be yo o wa we se ona ari abe edo Airi awe ye dogbon I want to know I do rien gbe eri divine praise guy wesi owe pon mo me yiba owe pon we ipon do ya no ho na do izedo na do agbon ari awe eni no pe ni no e ma so agbon be newspaper yen ma gbon fo ma gbon se ya ge o ari awe ko bi yema weso ana kin e ga to weso de gbon wo la de ari awe o ma gbafo wa mi bi amu la de ba Airi awe aribai ari abe amela de going okian defend base emi on pa kekan ya baku na te letter one letter emi on pa kekan ya baku defend base o te gbe Ari abe Kingsley magbe erio magbe Colorado ogbe magbe no saka o sa ebi pa ya baku wa be divine bridge do pa wa vakin wa be divine bridge ebi pa ya baku ayre bai o sayawe be ma ke una wu gbon se de ke una gbon se sayawe ari abe he mai daga wo yen bodan
Ariabe, divine praise, o magbe, o de kop, evion pa ya baku. Evion pa ya baku. Christabel. Ye, evion pa baku, wabe divine praise, evion pa ya baku. Kingsley, o magbe, Alvin Johnson, koyo, ebangwe, tu mesin, obe ba ou. O sa hon. O sa hon, evion pa ya baku, evion pa. Aïri abe he. Wakayo. Going. No sakaye. Evion pa no ya baku ni wama ye dege. Wama ye dege, evion pa ya baku. Wama dege. Going, gone. Wakayo. Gayo. Watuhumu. Tuhumu no gayo. Divine Breeze. Gaye nia. Constance Ayawe. Gaye nia. Kingsley Waya gaye. Ayi. Mami yina where the F wa. Ayi ria. Ibani bwana baku. Wa hawa baku wa. Airia. Opa o. Wewe aria be. Aria. Obe he. Dage. O sa hon. Dage o amon o gbon se. Airia obe he. Ìwọ́n so gbọ́n àríyábèrè àríyábèrè yéyé wà rẹ̀ ìdọ̀gbẹ́gbọ̀n bèrè àríyábèrè àríyábèrè dẹ́nà yé èdè wọn ànàlẹ́ ẹ̀nà bí ọmọ ọmọ ni máa díá ọmọ mú díá yẹn àmì bí ọmọ mú díá yẹn wẹ̀ biabe aria na o aria no na wa maria o wa maria o ma ko maria o ayi boka o aria obe wa po boy wa Christopher e ban wa se wa gbon se o wa do agbon se okay yato eri ono eri ayagbon o Divine Breeze ko gbon wo okay. Obe no, o so be gbe. Kago no na. Isopunwu. Ni gbe peta, isopunwu. Ai yin ye. Oko wa o agogo tuna. Isopunwu. Amami ono Divine Breeze. Okay. O ma ye gban fo be ni kata ba oye de kavion pa. Oye de kavion pa Divine Breeze. Alright. Merci omo ege. Okay. Ari abe wa yeye o ni anje na. Isopunwu going. Isopunwu. Prince Egato. Isopunwu. De kevion pa o, yevion pa baku. Evion pa kekan ya baku. Isopunwu. Edini isopa uwu. Isopunwu. Evion pa ya baku. Divine Breeze kakebe Egato. Wa yevion pa kan baku. Wa eva. Emmanuel, merci. Evion pa ron wa ya baku. Isopunwu. Mami, isopa uwu. I check a code. Isopunwu. Mami. Kingsley. Isopunwu. Kingsley bon so ona be yo pa ba ona do tangbe. Uri mi pa ba no ya tangbe. Egato. Ma wo no gbon isopan ibi ya ta ya ma won kaka. Isopunwu.
ma we no gbon so pan wo ma we wa gbon ri ka o iyo ni gie ma won kankan anahin Constance Osayawe isokun wo ogbe isokun wo Constance Osayawe ogbe anahin olia isokun wo ogbe edabi isokpan wo oni tangbe okay isokun wo divine embrace ugbon so now yari mi pa bae ma mi no ni kere nu yari bae ni yari mi pa bae economically iman isokun wu isokun ku isokun wu Larry White isokun ugbe Emmanuel Messi ade ugbe ayire ba ni okay ogo yo ya ne ugbe isokun wu isi o pin u ni wi u ha isokun wu isi o pin u ni wi u ebangbe divine embrace gbenia pobo ne gbo papobo yo kwa sokun wu ayo ni ka we ya ka ya wo na na we sokun wu mai gbo ma sokun wu mai gbo ma na sokun wu na we I don't back owu ebodere sokun wu mai gbo ma o mai gbo hu o don sokun wu okay na go to now sokun ya get here bye na wa we awa ya wa okay na agege omo ye me ho Obiedo ọmọ yẹmẹ ma ti gbọn ni o ma se ti gbọn bon yẹmẹ ọmọ yẹmẹ divine embrace pobo ne gbo o yen pobo ne gbo o ta se bi o isokun wu na akato ni na ọmọ yẹmẹ awe na gbena agogo tugbera o se ben even agogo tugbera o anahin ejato ọmọ ejato ọmọ ye mi pa baku o mi pa kan ya bagu ọmọ ye mi pa nne o ya baku nne isa o divine embrace ọmọ ye me divine embrace ogbon so boturi mi pa bae no ma keke no ruwe ba ọmọ ogbe divine embrace gba o David Olia gba o ade ogbe o Kisri ye mi pa baku uri mi pa iwe ba no ma keke no ruwe ba Corrado gba o ade ugbe o Nikki Adabiru ugbe o Alvin Johnson ugbe no saka o sa ugbe divine embrace ugbe papobo ne gbuwa ọmọ yẹmẹ mi yi mi eni ọmọ yẹmẹ papobo ne gbuwa kwa ma o no keke na iki o aye gbekan o divine embrace magbera ni no no so egbe usi ọmọ ifo ona yo keke ba o usi ọmọ ifo wọ́n be ni ya ta na eri edo ya ne ye ni usi ọmọ ifo usi ọmọ ifo Weso Roland Charles ọmọ odion owa mo obobo ladian a fi le popo yo o egege popo usi ọmọ ifo sister Osawe my gbon we sister
ọmọ yẹmi àpẹ náà gbọ́n ní gbùdásí ẹ̀yìnkàtọ̀ ùsọ́mọ ẹ̀fọ́ ọ̀dẹ́kẹ̀ mi ń pa ọ̀yẹ́ mi ń pa báko ùsọ́mọ ẹ̀fọ́ ùdà ẹ̀họ̀rẹ̀ sẹ́sẹ̀mùsì ùsọ́mọ ẹ̀fọ́ hó ẹ̀yìnkàtọ̀ dọ̀gbẹ́gbọ̀n wọ́pá ẹ̀yìn mi ìtẹ̀wọ̀n òpó àhùn ìtẹ̀wọ̀n ùsọ́mọ ẹ̀fọ́ divine praise ọgbà ooo divine praise gbà ooo ọgbà Christabel ùsọ́mọ ẹ̀fọ́ ọgbà Larry White ùsọ́mọ ẹ̀fọ́ òye mi ń pa bako Larry White mi ń pa ya bako Kingsley ùsọ́mọ ẹ̀fọ́ mi ń pa ya bako òye mi ń pa bako Prince Olia ùsọ́mọ ẹ̀fọ́ òye mi ń pa bako ẹ̀dẹ́bi òye mi ń pa bako anahin nusaka yosa ùsọ́mọ ẹ̀fọ́ gbẹ́ nusaka yosa gbẹ́ divine praise gbẹ́ nusaka yosa gbẹ́ ùsọ́mọ Etiosa ọ̀tàngbè nusaka yosa gbẹ́ Etiosa ọ̀tàngbè ọ̀bọ̀wẹ̀ ok Christabel wẹ́rì mi pa báyẹ̀ ọ̀yọ́ tàngbè ọmọ going gone ùsọ́mọ ẹ̀fọ́ ùsì mi ìfi ùsọ́mọ ẹ̀fọ́ wàdọ́gbọ̀n wẹ ùsọ́mọ ẹ̀fọ́ wàbẹ̀tẹ̀ gbọ̀nsó bẹ́ẹ̀ ni má so ya gún wa bẹ́ẹ̀ ni má so ya gún wa ọ̀yí wà gbọ̀n wẹ̀rì ùsọ́mọ ẹ̀fọ́ ẹ̀fọ́ ùsọ́mọ ẹ̀fọ́ gbàgbọ́n ọwà yìí rọ kí àwọn gọ́mọ̀ títí ùsọ́mọ ẹ̀fọ́ exactly divine break ọ̀pọ̀ ẹ̀dùn gbọ́n sí màpọ̀ bọ́ọ̀nù ẹ̀nà wọ̀nyá pọ̀ bọ́ọ̀nù gbówà ìbí ẹ̀dùn ya fẹ́ ní màrá ẹ̀ ní ẹ̀dùn ya agbẹ́ ẹni ẹ̀dùn náà máa wèrè gbé wẹ́wẹ́wẹ́wẹ́ ǹda ẹni búngbè wá gbọ̀n màyá mẹ́kẹ́ náà ẹ̀ nínú màkùn ní gẹ́yẹ́ ìkóró ẹ̀dínàkùẹ̀ gẹ́yẹ́ Edo International Congress ọ̀rọ̀ ẹ̀dínàkùẹ̀ February 1st ojú àníkìdí àkùẹ̀ ẹ̀ọ́gẹ́ nẹ̀ adéṣàgbọ̀n ẹ̀ọ́gẹ́ wọ̀ ọ́ Nàìjíríà ùtìẹ̀ okùn náà ùtìẹ̀ ẹnu yàrá ọ́ fún dáàbò èmi náà sunu bẹ̀rẹ̀ Nàìjíríà ọ̀gbẹ́gbẹ́gbẹ́ o ní ẹnu ètè ìgbọ̀n sódàdó vẹ́là owó àbẹ̀dó ọ̀wọ́ hàn jẹ́ yúgbó hàn jẹ́ yẹ́kì hàn jẹ́ yẹ́zẹ̀ fún dánìyàn kékeré níbi ẹ̀dọ̀ rúwo tagbọ̀n yà fẹ́ ní àti kòkó ní àdúgbò àdúgbò ẹgógó nẹ àdéṣàgbọ̀n ẹgó wọ̀ ọ́ wẹ̀ Nàìjíríà ẹgó wọ̀ ọ̀bàṣán wẹ̀ Nàìjíríà ùtì ókun náà o wàyà fẹ́ níwọ̀n pẹ̀ níwọ̀n ikú abọ́ kàmẹ́ abẹ́ ìdúnwé abẹ́ civil servant abẹ́ mahami abẹ́ hẹ́n wàtí ókun náà o akọ ẹ̀ nàgbọ́n kàmẹ́ náà wẹ̀ mẹ́dọ́ hẹ́ wàhíà tiẹ̀ o Edo International Congress EIC Edo International Congress òdẹ́gẹ̀ ẹ̀ dìá ibi ẹ̀dọ̀ ọ̀rún wọ́n tagbọ̀n yà fẹ́ àádúkọ yọ̀ wákọ̀ o wàhíà adé o wàtí ókun náà o gbẹ́yìn ó tọ̀ gẹ́gẹ́ gbẹ́n yóò tọ̀ o 605-475-4934 ọ̀rẹ́ mẹ́ code náà tẹ̀ code wẹ̀ ìtọ́ni náà ọ̀tàmọ̀ wọ́n wọ́n gbẹ́n ẹ̀ code yọ code ọ̀ni àṣẹ náà rí ènìyàn wọ́n yà là wá ó dùgbà yìí ó gbọ́n náà 381402 ọ̀ni àṣẹ náà rí ènìyàn yà là wá ó máa ń gbọ́n wẹ̀rẹ̀ yọ ìyẹn kí inú ẹnu là wá o wàhíà bẹ́ẹ̀ dẹ̀ wa wese o wa gageri enu gyosa alo ba no godwa wese yobonu ri ma dene e nu ma ma e o la marion gi ma ya we magbon ngwa agbe ni ma dedemede ise iko ogba ka re do na adu akwe emi an salo ba nu pase yo la ri yobo yo ni bi edu ya fe lare na do temedo ama ke na ri wo la ara no godwa ge ko ni gba ni ma
bedede ise oba ewa no ri oba no rekete bedo o ato ipe rekete e dia ga ma wa ga ma o yo pe ron dugie oba yi lobo ewi o ise oba ato ope ise wa ya ko yo edo wa ya do ri wa weso wa ya mo se o wa ya wa be mi iyan mi no go ba ega gwi ma o ise edoko da o ega ikodie ke ye ise we ado we babado we yedo we tendo we yado wa kan we o